Ó mà ṣe o, ǹjẹ́ ẹ ti gbọ́ nǹkan tó tún ṣẹlẹ̀ sí gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá kan Kudirat Abeni-Ade tí ọ̀pọ̀ mọ̀ sí Madam No Network tó máa ń ṣe bí odi nínú àwọn fíìmù tó bá ti kópa. Lọ́jọ́ Thursday ọjọ́ 10 oṣù kẹwàá ọdún tí a wà yìí ni gbajúmọ̀ òṣèré Madam No Network kéde lórí ẹ̀rọ ayélujára ẹ̀ wípé bàbá tó bí òun ti jáde láyé pẹ̀lú fídíò kan níbi tá a ti rí tí wọ́n tẹ òkú bàbá náà sílẹ̀ tí wọ́n ń kírun sí i lára nílànà ẹ̀sìn mùsùlùmí tó sì ṣe wípé ó kọ sábẹ́ fọ́nrán ọ̀hún wípé òun pàdánù bàbá tó bí òun láàárọ̀ yìí. Ìṣẹ̀lẹ̀ ikú bàbá rẹ̀ ọ̀hún ló mì gidigidi tó sì fẹ́ẹ̀ mọ̀mọ́ tó ń ṣe mọ́ lásìkò tí wọ́n gbé bàbá ọ̀hún sínú mọ́tò láti lọ sin. Gẹ́gẹ́ bí ìròyìn tí a rí gbọ́, wọ́n ti sin òkú bàbá Madam No Network nílànà ẹ̀sìn mùsùlùmí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ẹgbẹ́ ẹ̀ ni wọ́n sì ń bá a kẹ́dùn ikú bàbá rẹ̀ ọ̀hún. Lára àwọn akẹgbẹ́ tó bá a kẹ́dùn ni Ṣótáyọ̀ Gágà, Bíọ́lá Adékúnlé, Làlá Ọlákòsókó, Adékọ́lá Tìjàní àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n sì ń gbà ládùúrà wípé Ọlọ́run kó dúró ti Madam No Network. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé wípé láìpẹ́ yìí òṣèré yìí sọ̀rọ̀ nípa ìrírí ayé ẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe níbi tó ti sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ sí ìgbéyàwó òun pẹ̀lú ọkọ ẹ̀ tẹ́lẹ̀ rí tó náà jẹ́ òṣèré tíátà Yorùbá yẹn Láńkó ọmọ ọba Dubai tóun fi kọ̀ sílẹ̀, ìdààmú tó là kọjá kó tó dọlọ́mọ láyé àti ìpinnu ẹ̀ nílé ọkọ tó wà nísìnyí. Àwa lo àkókò yìí láti bá Madam No Network kẹ́dùn ikú bàbá ẹ̀. Àwọn náà wá lo àkókò yìí láti bá Madam No Network kẹ́dùn pé iwájú tí bàbá ẹ̀ tó ṣe tó dára, ẹ̀yìn tó fi sílẹ̀ náà kó má bàjẹ́, k'Ọlọ́run sì bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ ire. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook, link tó wà ní comment section fídíò yìí máa gbé yín lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí, ẹ máa bá mi like and share fídíò kó máa lọ káàkiri. Kẹ̀sì má gbàgbé láti máa bá wa bá Madam No Network kẹ́dùn ikú bàbá ẹ̀ tó jáde láyé. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.